Yorùbá ẹ jẹ́ á ronú o, ogun Fúlàní ti fẹ́ gbalẹ̀ wa, alábọ́rùn yìí ti fẹ́ dẹ̀wò, gbogbo ọmọ Yorùbá o ẹ jáde síta. Yorùbá ẹ jẹ́ á ronú o, ogun Fúlàní ti fẹ́ gbalẹ̀ wa, alábọ́rùn yìí ti fẹ́ dẹ̀wò, gbogbo ọmọ Yorùbá o ẹ jáde síta. Gbogbo balade lọ̀rọ̀ yìí kan o, gbogbo gómìnà kan ní ká ṣe. Ọ̀rọ̀ yìí ò mọ nílé wa o, ogun Fúlàní ò ti fẹ́ gbalẹ̀ o. Yorùbá ẹ jẹ́ á ronú o, ogun Fúlàní ti fẹ́ gbalẹ̀ wa, alábọ́rùn yìí ti fẹ́ dẹ̀wò, gbogbo ọmọ Yorùbá o ẹ jáde síta. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. káàbọ̀ méje. àìtí ìkófá nílẹ̀. ibà ṣe kíákíá. kíákíá ni Ifá ti bẹ̀rẹ̀ sí ní ṣe bí àlá. ẹ rojú ayé o. àpèrí àparò ọ̀jáko. ó já létí. àfìgbà tọ́rọ̀ àwọn Fúlàní wọ̀nyí fẹ́ bọ́ sórí. ó tiẹ̀ ti borí. kọ̀pẹ́ tá a sọ̀rọ̀ wọn tán. àṣẹ̀sọ́ ni. ni wọ́n tó jí road safety méjì gbé. yé pàìpà. lágbègbè Ìwárajà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ìkúlẹ̀ abiyamọ. ibi tí wọ́n ti gbé Dr. Hamsat ní last year. abẹ́ngbàgbé ni. alágbẹ̀dẹ ìjànríkì Ẹ́. alágbẹ̀dẹ ìjànríkì. blacksmith. ó dúró ọ̀rọ̀ gba ọkọ́. Ah. kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gba àdá. ọwọ́ á ní ẹ bá ń wí fọ́ba o. pé kí ni. pé iṣó ni mò ń sún lọ́wọ́ ń ò tí ì sú. bàbá sunkọ́. Àjàó Àró Awíkóńkó sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. bọ́lá bá gbọ́ kí bá kú. ó ń dùn mí bẹ́ẹ̀ ní ń ká mi lára ni. wọ́n gbé ọ̀kẹ́ ní fún mi. pé tí mò ń rí àwọn èèyàn mi ò rí. sádìjú ti ẹni. ohun tí èmi Àkàndá ń gbọ́. àwọn ọ̀gbọ́ 10% rárá nínú ẹ̀. ó bẹ́tà kó gbọ́. wípé késekése la sì ń rí lórí ọ̀rọ̀ àwọn Fúlàní nílẹ̀ Yorùbá. tọ́jú bẹ́ẹ̀ ló ń bọ̀ lọ́nà. kàsàkàsà ń bọ̀ lẹ́yìn bàbá késekése. babalá baba kése. ogun Fúlàní ti kóra wọn jọ sínú igbó káàkiri. ẹ ti di amúra. káàkiri South West. lógun Fúlàní ti kóra wọn jọ. wọ́n ti di amúra. tips of the iBad. èbó mọ̀ nù. ń la àwọn èèyàn tí wọ́n ti ń jí gbé tẹ́lẹ̀. káì. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé pé kí ni ọjẹ́. ẹni tí àwọn èèyàn rẹ̀ ò bá rí ránsọ́ọ̀mù san wọ́n pa wọ́n dànù ni. wọ́n pa wọ́n. bọ̀tì àmọ́ sẹ́. wọn kì í pa wọ́n lápasòfò. ikú wọn ewé. wọ́n ń tú pààtì ara wọn tàbí tọ̀kadà. pàìpà. àwọn tí yóò ra ojú ti wà ní sẹpẹ́. ẹni tí yóò ra ẹ̀dọ̀. ẹni tí yóò rọkàn. nǹkan ọmọkùnrin àti tóbìnrin. businessman yẹn. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n ti tànú. wọ́n kàn fi gbogbo èèyàn kówó jọ lásán ni. káì. èròǹgbà wọn gan ni pé pé kí ni ọjẹ́. láti gba ilẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́. kálí àdánù. wọ́n ti wá plọ̀tì àwọn èèyàn wọn sínú igbó wa káàkiri. gbogbo ilẹ̀ Yorùbá. wọ́n múra láti sọ orílẹ̀-èdè yìí di ẹlẹ́sìn kan. káì. torí pé pé kí ni ọjẹ́. àjọ Islamic countries wọ́n ti promise wọn lówó gọbọi. ṣe mọ̀ wípé mi Àkàndá ti wí tẹ́lẹ̀ ó sọ. pé ká má fi ọ̀rọ̀ ẹ̀sìn tàbí òṣèlú bọ ọ̀rọ̀ yìí. tá a bá fi tẹ̀sìn tàbí òṣèlú sí i. àníkà kó bá jọ pọ̀. láàrin lè jìjàngbara tó yẹ ká jà. káàbọ̀ sọ̀kan. jàǹgbara wọn yóò ní sí jà lájàyè. ká gbẹ́tẹ̀sí kalẹ̀. àmì géèmù láǹfààní àti sọ fún ìwọ olùgbọ́ pé pé kí ni ọjẹ́. gbogbo wa ọkàn di súyà fún Fúlàní lásán ni. kí wọ́n máa kún ajẹ́. fi ara rẹ balẹ̀ kó gbọ́ mi dáadáa. tó ń gbọ́ tẹ́tí. fi ara rẹ balẹ̀ kó gbọ́ àṣírí láti ń gòtù fún ọ. tẹ́tí ẹ̀bẹ̀lẹ̀ jẹ. nílẹ̀ Yorùbá ó yẹ ká panupọ̀ kájọ jìjà yé ni. káàbọ̀ sọ̀kan ni. àti Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí. ṣé ọmọ ìyá kan náà gbogbo wa. ọmọ ìyá kan náà ni gbogbo wa nílẹ̀ Yorùbá. bábọ̀dù tó dá ìwé. torí mo ṣe àkíyèsí pé pé kí ni tí ọjẹ́. wọ́n bá ń sọ̀rọ̀ Islamization àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam ó ti gbarata. á mùsùlùmí. bẹ́ẹ̀ lọ́jẹ́ dídùnnú àwọn èèyàn kan pé bí wọ́n bá lè sọ sí èdè nípa gbígba ilẹ̀ Yorùbá fún Islam àṣeyọrí ńlá ni. My dear brothers and sisters, tó ń gbọ́. my dear brothers and sisters, etí ẹ̀ mélòó. mú ọkàn rẹ kúrò nínú irú èrò bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ ni o. yóò jẹ́. torí pé wàhálà yìí á kọjá èrò tí ìwọ ń rò. agbábọ̀ ní ká máa jà. ogun abẹ́lé tí ò ní tán ni láéláé. wọ́n bá wọn mọ̀ jà. ìjàngbọ̀n tápá sọ́jà kankan ò ní ká tó bá bẹ̀rẹ̀. tíbi tí lẹ́gbẹ̀ẹ́ òkú. a jẹ́ pé pé kí ni ọjẹ́. ẹni afẹ́ sun jẹ tó tún wá lọ rèé fepo para dúró sójú buná. kó bá lè yá ni. ọfẹ́ músẹ́ yá ni. alábọ̀ bọ́ǹbù lọ. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. káàbọ̀ méjì. mo ti wí tẹ́lẹ̀. tó sọ. ẹ̀yin lè má ka ọ̀rọ̀ mẹ́kún. pé kí ni ọjẹ́. pé ìjọba Buhari kì í ṣe ìjọba tó lè mú ìdẹ̀rùn wá. àwọn elétí kan. wàhálà àti ìpayín kẹ̀kẹ́ fọ́dún mẹ́rin tí ń bọ̀ níwájú ni. ìgbà ta ló pè.
kọ́lọ́hún ọba ọmọ ní wá lára ni o. àmì ẹ̀pọ̀. kọ́lọ́hún ó sì bá wa pa náà èkó tó wáyé. kọ́lọ́ bá a gbàdánù. ètò ọrọ̀ ajé wa ò ní gbéra kúrò nílẹ̀. orílẹ̀-èdè gidi ò ní bá Nàìjíríà ṣe àṣepọ̀. gbèsè lè jẹ́ kí orílẹ̀-èdè China kí wọ́n gbètò ìṣèjọba orílẹ̀-èdè wa bí wọ́n ti ń ṣe pẹ̀lú àwọn orílẹ̀-èdè tó jẹ wọ́n lówó nu. ìjọba Muhammadu Buhari ló yáwó jù. bọ́tì ààrẹ tí wọ́n fi owó wọ̀nyẹn ṣe how market gbogbo ẹ̀yin aláìmọ̀kan tí ń pariwo next level. I hope you are on the way to your next level. mo lérò pé ẹ ti ń gbádùn next level yẹn. gbogbo ìpínlẹ̀ Yorùbá ló ti wà nínú àhámọ́. gbogbo Fúlàní àtàwùsá tí ń gun ọ̀kadà nílẹ̀ Yorùbá ló ní AK-47. wo ibi tí wọ́n ń tọ́jú ìbọn sí lára ọ̀kadà. ibi tí wọ́n ń tọ́jú ìbọn sí ló ń rí yìí o. jẹ́ kí wọ́n tú jáde kọ́ rí bí wọ́n ṣe kó AK-47 síbẹ̀. àṣé ikú ń bọ́ máa ń rìn ọmọ òsì fúra. àṣàwọn kú lajọ́ rìn tá a mọ̀. àṣekú ní ń gbé wa lọ́kadà tínú wa tó ń dùn. ìwọ aláìmọ̀ kó sì tún máa kọ̀ǹtró rẹ̀. ǹjẹ́ ìwọ mọ̀ wípé wọ́n lè gbé AK-47 síbẹ̀ o? ó kọ́kọ́ béèrè pé bó ni wọ́n ṣe dẹnu igbó wa. nígbà tí èmi àtiwọ́ lọ sílé ìwé tàbí tá a lọ sí ẹnu iṣẹ́ wa. Fúlàní ń da màlúù kiri nínú igbó láti ìlú kan sí ìkejì láti ìpínlẹ̀ kan sí ìkejì. ibi tó oorun bá ti bá wọn lọ bá wọn. wọ́n ti mọ gbogbo igbó tí ń bẹ nílẹ̀ Yorùbá káríkárí. wọ́n mọ èyí táwọn èèyàn kì í lọ sínú ẹ̀ púpọ̀ tàbí èyí tó jẹ́ èèyàn kọ̀ọ̀kan ní dénú wọn. wọ́n ti wo ilé wa ẹ̀kúlé wa nígbà tá a jáde. wọ́n ti mọ ilé tí ń dá àtèyí tó léèyàn nínú. wọ́n mọ ilé olówó wọ́n sì dá olówó mọ̀. bí wọ́n bá sì bí ẹni tó rè papò fún màlúù wọn wọ́n ń kó ìbọn sínú rẹ̀. àpẹẹrẹ irú ẹ̀ lèyí tó rí yìí o. jẹ́ kí wọ́n tú koríko ilẹ̀ yìí kó rí ti ń bẹ nínú ẹ̀. sọ̀rọ̀ ayé Yorùbá lóde. sọ̀rọ̀ ayé Yorùbá lóde. sọ̀rọ̀ bí wọ́n ṣe ń wọlé sí wa lára. ǹjọ́ jẹ́ mọ̀ wípé wọ́n fi táǹkà epo kó ìbọn wọlé. wọ́n ò dì í sínú ṣakaṣaka bíi mẹ́jọ sí bíi mẹ́wàá nínú ṣakaṣaka ẹyọ kan. wọ́n gbé e sínú ihò tó wà lórí tírélà epo yẹn. lẹ́yìn tí wọ́n bá ti rọ epo sí i tí wọ́n bá wá gbé e débi tí wọ́n ń lọ wọ́n wà kìrìn akọ́rọ́ kan sínú ẹ̀ láti fi kọ́ ṣakaṣaka yẹn jáde. wọ́n bẹ̀rẹ̀ sí ní kó ìbọn jáde kó nínú rẹ̀. ta ló lè rò ó lọ́kàn pé wọ́n lè fi táǹkà epo kó ìbọn wọlé. wọ́n mọ̀ bóyá ìwọ́rí àwọn Fúlàní tí wọ́n mú lójú ọ̀nà Àbújá tí wọ́n fi pósí kó ìbọn àti ọta ìbọn rẹpẹtẹ. kí ni Yorùbá wá ń dúró fún ọlọ́pàá fún oje? kò sí òfin kan tí yóò sọ wípé kó fight back. kò sí òfin kan tí yóò sọ pé kó gbéjà kójú ẹni tó bá gbé ìjà wá. wọ́n á ní kó má fi ìdájọ́ sí ọwọ́ ara rẹ̀ kó o sì dúró de ìgbésẹ̀ ìjọba lórí rẹ̀. ìbéèrè tó yẹ kí àwa Yorùbá ó gbéra wa léèrè nìyí pé ǹjẹ́ Boko Haram gba permission lọ́wọ́ ẹnikẹ́ni kí wọ́n tó máa jíyàn gbé ju bọ́ǹbù? ǹjẹ́ Fúlàní darandaran béèrè permission lọ́wọ́ ọlọ́pàá tàbí ìjọba kí wọ́n tó máa jíyàn gbé pààyàn kiri ilẹ̀ Yorùbá káàkiri? àjẹ́ pé a ní èdè permission látọ̀dọ̀ ẹnikẹ́ni. a nílò ìfọwọ́sowọ́pọ̀ gbogbo gómìnà ilẹ̀ Yorùbá, ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọba aládé wa gbogbo. a nílò ìfọwọ́sowọ́pọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ilẹ̀ Yorùbá. a nílò ìfọwọ́sowọ́pọ̀ gbogbo ọ̀dọ́ pátá. a nílò láti gbé ọ̀rọ̀ òṣèlú àti ọ̀rọ̀ ẹ̀sìn tì sí apá kan kí gbogbo wa ó lajú wa méjèèjì ká má sùn o. olè tó kóni lẹ́rù ó ṣe ní lóore ní torí pé iná màálà jíjọ́ ní ijó nǹkan run ní tiẹ̀ kó lè ọmọ bàyọ̀ alẹ́nu ṣe bí ńlá fi dá fìjìláńtì kalẹ̀. ìtumọ̀ èyí rìn ní wípé káwà fíjìláǹtì láyípadà tó di fíjìláǹtì. ká fi ọ̀rọ̀ àwọn Fúlàní wọ̀nyí sọ̀rọ̀ ẹni ọba yáwọ́ lògùn gbè. káka wọn mọ́lé káka wọn mọ́kọ káka wọn mọ́dò kápa wọn lápapọ̀. bí wọ́n bá tó wá ń sorí kunkun tí wọ́n kọ̀ tí wọn ò jáde nílẹ̀ wa gẹ́gẹ́ bí ẹgbẹ́ ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ti fi síta Operation Sweep Clean fọ̀lú mọ́ afẹ́fọ́ ilẹ̀ Yorùbá mọ́ orí mi wó ara mi yá gágá
dùn jọjọ. nígbà tí mo rí àtẹ̀jáde 7 days final quit notice káyà dànù. to all Fulani herdsmen in Southwest. káfọ́ lẹ̀. mo ní yes I need the action. ń dà báyìí. gbogbo youth ilẹ̀ Yorùbá ti ń bẹ nílé wọ́n ti fẹnu kò. àtìlẹ́yìn odi lọ́fẹnukò wọ́n ló tó gẹ́ ọmọ Léfì alùbàtà ẹ̀dá. alùbàtà kan ò gbọdọ̀ tún dárìn èyí ó bá tó jẹ́. ìfẹ̀míṣòfò ilẹ̀ Yorùbá tó gẹ́ ìṣúná wọn ní. afẹ́ kí Fúlàní ọmọ lọ sílẹ̀ wọn ó tó gẹ́. afẹ́ kí ìjínigbé ó dáwọ́ dúró ó padà. afẹ́ kí ẹnìkan kọ́ fọ́ọ̀sì ẹ̀yà tàbí ẹ̀sìn kan lé wa lórí láíláí. wọ́n ní gbogbo ojú òpópónà ilẹ̀ Yorùbá ló ti di ẹrù jẹjẹ yóò ṣe gbà. bó o fẹ́ lọ ìrìn àjò kan kọ́. ìbẹ̀rù Fúlàní ò ní jẹ́ kó o lè bọ́ sọ́nà pé kọ́ yẹ lọ́nà nǹkan. bó o fẹ́ gbatẹ́gùn níta yẹn. níwájú létà bẹ́ẹ̀ kù lé kò kíyèsí o. ìlú ìbẹ̀rù bójó tún ni kọ́mọ̀rà ń kásù ẹ̀. ẹgbẹ́ ọ̀dọ́ wa fẹnu kò wípé iná wá wí tí ọ̀jẹ̀. Fúlàní bá sọra wọn di Akíntọ́lá takú tí wọ́n sọra wọn di Akíntọ́lá ta pampa báwọn ò lọ. tí wọ́n láwọn ò ní kú ò nílẹ̀ wa tí wọ́n sọ ọ́ di kankan wo oko wọ́n bá ṣe fẹ́ ní ọgbà. ọrùn iṣu làparò kú lé pé àfòmọ́ ti di wọ̀ lọ́rùn ọ̀pẹ tiwa ní ká ṣe. tí wọ́n sọ àlàbọ́rùn dẹ̀wù wo. kí ni ṣẹlẹ̀ sí gbọ̀nsẹ̀ tó bá takú sínú water closet á fi ọ̀pọ̀lọpọ̀ omi flush wèrè ẹ lè ti dákọ̀ á wọlé. fi tìpátì kóòkù lé àwọn Fúlàní jáde nílẹ̀ wa wo. àwọn ẹ̀yà tí kì í wá fún àlàáfíà abidjan. bí kì í ṣe kí wọ́n parun ọjọ́ Thursday 30th of May 2019 ta wà yìí oṣù táwa yìí. lọ́jọ́ méje tí wọ́n fún Fúlàní máa dópin nílẹ̀ wa ó máa pé. lẹ́yìn ẹ̀ ìgbésẹ̀ lọ́kàn o ìgbésẹ̀ àwọn ọ̀dọ́ máa bẹ̀rẹ̀ action. bí mo ti sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ síwájú ó ti wí. ìlú jìlú ìletò jìletò àwọn ọ̀dọ́ jáde. ìjọba ìbílẹ̀ tí ń bẹ ní gbogbo ilẹ̀ Yorùbá pátá wọ́n kú ọ̀dọ́ pátá. láti kóra wa jọ láṣáájú. ìtàkùn tó bá dùbò erin lọ́nà tó ń tẹrin ní ọjọ́ wọ́dọ̀ wọ́n jọ wọ́ mi ní. àfẹ́ jẹ́ kó yé wọn pé Ọ̀yọ́ mèsì Àmèsì. àti pé Méjì ni ọjọ́. ìran Yorùbá ọ̀gọ̀ Yẹ́sìkẹ́. bẹ́ẹ̀ la kì í ṣọ̀lẹ a ní sùúrù a nífẹ̀ẹ́ ìyá kejì àìfẹ́jà. bẹ́ẹ̀ la kó yàn mọ́ra olùkí àlàáfíà. ẹni àbáwá ń kó mọ́ra tí ń kẹta ajá ni tí ń kó adánù. bàbá sòfin máfoko mi dáná fónítọ̀hún àti ìjà Yorùbá pé kó máa lọ. tàbá wá sòfin máfoko mi dáná fólúwa rẹ̀ pé gbọ́ bẹ́ẹ̀. àti ìjà Yorùbá wọ́n máa bá tiẹ̀ lọ. tàbá tún wá gbára wa jọ tán lẹ́yìn ọjọ́ mọ́kànlélógún tí wọ́n tún láwọn ò ní kúrò gbogbo iṣẹ́ àti okòwò Fúlàní nílẹ̀ Yorùbá pátápátá. yóò bẹ̀rẹ̀ sí ní farakásá ó dùbúlẹ̀. ilé gbígbé wọn fara kó àní gba ọkọ̀ kankan láàyè Bẹ́ẹ̀ni. láti kó nǹkan wọlé mọ́ látòkè ọya láíláí. gbogbo ìnvẹ́símẹ́ǹtì tó jẹ́ ti Haúsá pẹ̀lú Fúlàní ni yóò farakásá lọ́dọ̀ gbàgbé o. torí péjọba Muhammadu Buhari ti jẹ́ kó yé wa pé kí ni ọjọ́. gbọ̀ngbọ̀n làwọn wà lẹ́yìn àwọn Fúlàní tí ń dà lóró wọ̀nyí Ẹ má fi pásítà. àwọn Fúlàní tí wọ́n ń pààyàn tí wọ́n ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò tó ń gba ránṣọ́. nípa fífi mẹ̀yẹ́tì àlà wí ẹgbẹ́ Afẹ́nifẹ́re ẹ̀gbin oníyọ̀rọ̀ gidi káyì. ìwọ̀sí ẹ̀gbin ìdálẹ̀ very ridiculous. ẹgbẹ́ apààyàn wẹ́gbẹ́ Afẹ́nifẹ́re wọ́n promise mẹ̀yẹ́tì àlà ní 100 billion naira tí wọ́n béèrè owó kí ni. pé tíjọba bá fẹ́ kí àwọn dáwọ́ ìpààyàn dúró lókè ọya o wo. àwọn gba 100 billion kí naira wọ́n níjọba wí. ìtumọ̀ eléyìí òní ni pé pé kí ni ọjọ́. ààrẹ Buhari àtijọba àpapọ̀ wọ́n fẹ́ fi stylishly ró Fúlàní lágbára àwọn Yorùbá tí ń bẹ nínú ìjọba rí òsèwé kankan ẹ sì dákẹ́. wọn ò rí n tó burú nínú ẹ̀ aṣáàdọ̀dọ̀ yọ. níròyìn àgbọ́sọgbánù kan bá tún bá wa lójijì ìròyìn apanilẹ́kùn. ààrẹ Buhari fún Fúlàní rédíò network ní license fún kí ni. Olúṣẹ́gun Ọbásanjọ́ ní Islamization ní anírọ́ni Fúlàní rédíò network kí ni ń jẹ́ bẹ́ẹ̀. AM rédíò ní kì í ṣe bẹ́ẹ̀ FM kí gbogbo àgbáyé. torí pé AM rìn ju FM lọ Yé! AM lèèyàn lè gbọ́ ketekete nù wọ́n gbó tún bá fi connect. ìyẹn ni láti fi kọ̀nẹ́ẹ̀tì ara wọn nẹ́tíwọ́ọ̀kì nù. wọn ò lè mọ̀gbà tí wọ́n jọ máa strike papọ̀ yorùbá ẹ sì dákẹ́. láì sí ìdíwọ́ kankan ṣe báyìí. èdè Fúlàní nìkan ni wọ́n máa fi sọ̀rọ̀ tẹ̀ẹ̀tìrì pa àti kẹran akájáde. Buhari ò sí fún Nàìjíríà bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ kì í ṣe fún Fúlàní ẹ̀yà ẹ̀ ní. nígbà campaign tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni. pé kí ni nǹkan tá a lè ṣe kí wàhálà àwọn àgbẹ̀ àti Fúlàní ó lè dẹ́kun wọ́n lè dùn gbàgbé. ó ní kò sí nǹkan tá a lè ṣe ju pé ká kọ́ bá a ṣe lè jọ gbé papọ̀ lọ ààrẹ inú. ká sì fi ọwọ́ sí grazing kí ni ń jẹ́ bẹ́ẹ̀. ní gbogbo ìpínlẹ̀ ká ya ilẹ̀ sọ́tọ̀ fún àwọn Fúlàní darandaran Can you imagine? ìrìn lọ́wọ́ kan ó fagitì ó yọ kí dànù. bọ́ bá jọwọ́ méjì ló ní kọ́ yóò bá gbogbo rẹ̀ jẹ́. pẹrẹgẹdẹ ní ìbáfọ̀run ya bí aṣọ àti ìfún wọn nílẹ̀ àgbádùn wọ́n fipá báwọn ọmọ báyàwó wa lò bá a pọ̀ tún fọ́n lẹ́ǹkan. wọ́n ń gbéyàwó wọ́n ń gbọ́kọ wọ́n ń gbọ́mọ wọ́n wọn gbára ń sọ́ọ̀mù.
ìjọba tó wá fún Fúlàní rédíò nẹ́tíwọ̀kì ní láìsẹ̀. ṣé wọ́n bá mọ̀ lù sọ̀rọ̀. wọ́n máa bára wọn sọ̀rọ̀ lédè tiwọn nìkan lẹ́yìn rédíò Nàìjíríà tó fààyè sílẹ̀ fún èdè oríṣiríṣi àìmọye ètò ni wọ́n ṣe pẹ̀lú èdè Fúlàní ń bẹ̀ tẹ́nìkankan ò sì dí wọn lọ́wọ́ wọn ò lè kọ́múníkéètì pẹ̀lú èèyàn àbí àfìgbà tí wọ́n bá ní Fúlàní rédíò nẹ́tíwọ̀kì ọgbọ́n yín yé wa àwọn Ìgbò sì gbé Biafra rédíò kalẹ̀ ẹgbógun tí wọ́n ní o àtìgbà náà lẹ ti declare Nnamdi Kanu wanted àtìgbà náà lẹ ti ń wá kiri à ń fẹ́ Yorùbá rédíò network mo fẹ́ jẹ́ ọ̀kan nínú àwọn pìrìsẹ́ńtà abẹ a fẹ́ lò ó láti máa gba àwọn èèyàn wa níyànjú a fẹ́ fi gbé èdè àti àṣà Yorùbá lárugẹ Yorùbá rédíò network là ń fẹ́ Yorùbá nìkan sọ láti fi máa sọ̀rọ̀ láìsí àmúlòmọ́là kankan gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ lówó lọ́wọ́ ẹ dìde ẹ rèé béèrè fún láńsẹ̀sì Yorùbá rédíò network ẹ̀yin Ìgbò ẹ rèé béèrè fún Ìgbò rédíò network tí wọ́n bá ti wá láwọn ò lè fún wa ní láńsẹ̀sì a jẹ́ pé kí wọ́n kánṣu Fúlàní rédíò network Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ mo ti wé tẹ́lẹ̀ pé àsìkò nìyí tó yẹ kíran Yorùbá ó fìmọ̀ ṣọ̀kan kí àwọn bàbá wọ́n panupọ̀ ikú aláṣẹ ìkejì àdìmúlà ọba Adéyẹyè Babátúndé Àkàndé ẹni ìtàn Ògúnwùsì Ọọ̀ni tilé Ifẹ̀ aláṣẹ Òṣàgán fúnra ẹ̀ ọba dókítà Ọláìwọlá Àtàndá Adéyẹmí Lámídì Aláàfin Ọ̀yọ́ àti gbogbo ọba ilẹ̀ Yorùbá láìsẹ́kù ẹyọ kan ṣoṣo Ààrẹ Ọ̀nà Kakanfò dìde ńlẹ̀ wáyé ogún yá ààbò ẹ̀mí àti dúkìá nílẹ̀ Yorùbá ń mẹ̀ lẹ́sẹ̀ ètò ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá ti ń fà nílẹ̀ ètò ọrọ̀ ajé wa nílẹ̀ Yorùbá ti ń rákòrò nítorí àwọn Fúlàní darandaran onílé ń sánlé olóko ń sálóko wọ́n ti gbàgìrì lọ́wọ́ sédòsédò wọ́n gbọ́kọ́ lọ́wọ́ ajíroko inú òdùn òde òrójú àrọ́mọ tálákà tí ó ròde ẹmu àwa ń bẹ gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá porongodo Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ti kàn sí gbogbo yín tẹ́lẹ̀ ẹ já kúnra ni ẹ gbé ìgbésẹ̀ kankan lórí ẹ̀ ni ẹ dá Ààrẹ Ọ̀nà Kakanfò lóhùn afẹ́kẹ́ bá wa ṣàgbéyẹ̀wò àwọn ìwé ọ̀nà àbáyọ tí Ààrẹ Ọ̀nà Kakanfò ti fi síwájú yín tipẹ́tipẹ́ afẹ́kẹ́ gbogbo gómìnà ilẹ̀ Yorùbá kí wọ́n ti Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá lẹ́yìn àgùntàn tí olólùsọ ló fi rárẹ̀ sọ́fà bẹ́ẹ̀ màálù ọ̀bá ní adarí láéláé wọn ò ní gbáríjọ rìn lọ́nà kan gbogbo ọmọ Yorùbá pátá ló fẹnu kò pé lórí ọ̀rọ̀ tó délẹ̀ yìí Ọ̀túnba Gani Abíọ́dún Ìgè Àdùbí Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá nìkan jẹ́ aṣíwájú wa lójú ogun tẹ̀ bá wa kọ̀ tẹ́ẹ̀tì wá lẹ́yìn bóyá ní kọ̀rọ̀ tàbí ní gbangba tá a bá fi jagun ọ̀hún lájà yìí ìjàngbọ̀n ló máa padà dà sí lọ́rùn ẹ sì má ní lọ́kàn wípé ẹ lè búlọ́ọ̀kù wa láéláé ìyẹn ò lè ṣẹlẹ̀ o bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin gangan lákọjú ìjà sí i torí pé àwa ni wọ́n ń jí gbé kì í sọmọ tiyín ilẹ̀ yìí làwọn ọmọ tiwa ti ń kàwé tiyín ń kàwé lókè òkun a jẹ́ pé ẹ fẹ́ràn wa ìmọ̀tara yín nìkan lè ń bá kiri yóò sì tún yé wa pé ọ̀tá ilẹ̀ Yorùbá lẹ jẹ́ political and personal gain ilẹ̀ fi jẹ gómìnà lórí wa ọmọ tá a bá sọ Ládégòkè tí ò lè gun stẹ́ẹ̀pù kó parúkọ kọ́dà alówó ńlẹ̀ tí ń bèbí sùn tí ń bèbí jí béèyàn kankan ò wí fún ó yẹ kó pààrọ̀ orúkọ àyàn wálé tí ó lòlò tà kò gbéṣẹ́ ìrandíran rẹ̀ níyì Adésínà tí ó ṣe gẹtìmánù kò gbéṣẹ́ àmútọ̀runwá rẹ̀ lárugẹ tàbá wá ní gómìnà nílẹ̀ Yorùbá tí ò lè ṣiṣẹ́ gbé ìran Yorùbá lẹ́yìn yóò ta kò wá dandan gómìnà bẹ́ẹ̀ ò sì ní lè gba iná ìmọ́ra irúnmọlẹ̀ ìpadàbọ̀ ọ̀ràn míyàn Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ àkọlé ogun Fúlàní débodè yìí ni mo pè ní Operation Fọ̀lúmọ́ afẹ́ fọlé fọ ìlú afẹ́ fọ gbogbo inú igbó ilẹ̀ Yorùbá mọ́ káàkiri afẹ́ flush àwọn Fúlàní darandaran kú Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ wọ́n tú ọ̀pọ̀ àṣírí ní apá kẹta ẹ̀kú etí pẹ̀lú ojú lọ́nà ṣùgbọ́n gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ọkọ Yorùbá ti ń gbọ́ mi
ǹjọ́ mọ̀ wípé àgan lọ̀rọ̀ ìlú kò ṣeé dágbé. bẹ́ẹ̀ni. ara ò lè dá àràdá a nílò ara wa. lábẹ́nukò. because akíkanjú kan ò lè dógun sẹ́. balógun dòdò ò dá bí wa. ọ̀bá sá látìlẹ́yìn fún. ijó àjùmọ̀jó ní gbayè. bẹ́ẹ̀ni o. wíwọ́ lẹ́sẹ̀ ijó àrìnkànjó wọlé. fẹsẹ̀ níbitì. haúsá fúlàní ń kó owó. bẹ́ẹ̀ni. kó ìbọn àtọ́tá fún àwọn ọmọ tiwọn. láti sọ ilẹ̀ yorùbá sínú dààmúdàbò. sínú làálàá. ìwọ gẹ́gẹ́ bí ọmọ yorùbá o. tó ń gbọ́. ǹjẹ́ o lè ran àwọn ọ̀dọ́ ilẹ̀ yorùbá lọ́wọ́. kò sì sí àlàáfíà. láti fọ ilẹ̀ yìí mọ́ bí. káàjọ ṣe pọ̀. kò sóògùn tó yára ṣiṣẹ́ bí information. kó kárí ilé. bọ̀tì sẹ́. ìwọ̀nba péréte nù wa lọ́wọ́ lórí social media. ó wà ní. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe pẹ̀lú ìyàwó ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálálẹ́ ẹ máa kà pépà bò ẹ kọ̀ sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń wọ́ ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá apákan ara máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fòjò ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ́jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni bó lè jẹ́ Port Harcourt ni bó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdídì máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ pneumonia cough
ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a ní kẹ́ra láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080347777 iléeṣẹ́ Godwem last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwem, it can never be like Godwem. I used to tell you, health is something to be treasured. Ire o. MDT Clearing Freight and Logistics. Iṣẹ́ wọn dára, wọ́n ta sánsán, wọ́n kárí ayé. MDT Clearing Freight and Logistics. Bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékè téńté. Àṣẹ tó ń tẹjọba tá a gbà. Ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní rajà. Product sourcing ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. À á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. Ní MDT Clearing Freight and Logistics. Akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lólùléeṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà iléeṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics. Assure delivery. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234-8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide. Ilé aláyọ̀ nílé wa.